ẹ jọ̀ọ́ àwọn ará Ọ̀yọ́ kan wọ́n inbox ni wọ́n ṣàlàyé wọn kan fún mi tó yé mi wọ́n sọ̀rọ̀ nípa empire wọn pé torí empire táwọn ní àwọn ṣe jẹ́ olórí gbogbo ilẹ̀ Yorùbá wọn àti sọ wípé òyìnbó ló tún sọ̀rọ̀ mọ́ sí ọjà àti gbọ́ o ṣùgbọ́n empire yẹn dà ń sìn empire yẹn dà nínú gbogbo àwọn ìlú tó ní empire lágbàáyé ìlú wo ló túbí ìlú Ọ̀yọ́ ìlú wo ló túbí ìlú Ọ̀yọ́ ìṣòótọ́ fún wa empire yẹn tú àwọn nǹkan wọ́n tún wá lé yín kúrò lórí lẹ́yìn àbí kì í ṣe Ìbàrìbá ló lé yín kúrò lọ́yọ̀ọ́lé àtọ́ba àti joyè àti jagunjagun yín ṣé Ìbàrìbá kọ́ ló lé yín kúrò ní Ọ̀yọ́lé ṣé ẹ mọ bẹ̀ mọ́ gan àwọn Ìbàrìbá wọ́n ti padà tẹ̀dó síbẹ̀ tó bá wá jẹ́ wípé lóòótọ́ lẹ ní agbára ẹ̀yìn ará Ọ̀yọ́ àpapọ̀ yẹn tẹ́ ní tẹ́ bá wá sí Ọ̀yọ́ ẹ̀ máa lù ní bẹ́ẹ̀ ṣe lu àkàndọ́rà wí kókó tẹ́pẹ́ ní agbára ẹ̀ ṣe kọrí sí ilẹ̀ Ìbàrìbá àwọn Ìbàrìbá níbi tí wọ́n ti gba ilẹ̀ yín tí wọ́n lé yín kúrò lọ́yọ̀ọ́lé ẹ̀ ṣe padà sọ́yọ̀ọ́lé kẹ́ lọ reclaim ẹ̀ lọ́wọ́ àwọn Ìbàrìbá tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ní agbára tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ní oògùn tó bá jẹ́ pé lóòótọ́ jagunjagun ní ẹ̀ ṣe kógun lọ padà síbẹ̀ tàbí nígbà táwọn Ìbàrìbá dé yẹn ẹ̀ ṣe sá kúrò níbẹ̀ tẹ́bẹ̀ sá ni ẹlòmíì ò rántí gbọ́mẹ̀ nínú ìtàn ọkọ mi ò dòní kò mọ ibi tí ìyàwó ẹ̀ padà ẹ̀ fọ́n kárí kálíkì sẹ́yìn àwọn Ògbómọ̀ṣọ́ tó wá fún yín ní ilẹ̀ àti adé aládìkún tí wọ́n gbà fún yín tí a máa gbọ́ Ọ̀yọ́ lẹ́nu ẹ dá mi lóhùn kódà nínú ìtàn àti ìwádìí tèmi ṣe ó jẹ́ kí n mọ̀ wípé Ọ̀yọ́ gbà yẹn ò déédéé tú ká máa ló ṣiṣẹ́ torí àwọn tẹ́ ẹ kó lẹ́rú gbà yẹn àwọn ìlú kéréje tó jẹ́ ìlú Yorùbá tẹ́ ẹ kó ní ẹrú sẹ́wọ̀n rò pé Odùduwà máa súre fún àwọn baba ńlá wa tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni kẹ́ ẹ kógun ja ọmọ Oòduà ẹgbẹ́ yín ẹgbẹ̀mí àwọn míì ẹ pa àwọn míì sápá sáyé àwọn tó pẹ̀ ta wọn fáwọn òyìnbó ká máa ní ẹ̀sán lókè àbí ẹ̀rọ pé àwọn tẹ́ ẹ ṣe nǹkan ìyẹn fún sẹ́wọ̀n pé wọ́n máa gbàdúrà fún yín láàrin mi àti ìlú wo ló túbẹ̀ gbọ́yọ̀ lè ṣe túnlẹ̀ Yorùbá kò sí ìlú tó túbẹ̀ kí ogun wọ ìlú lọ́sẹ̀ gangan ìlú tán ní àwọn ní empire tán àwọn làwọn lágbára àwọn làwọn ń dáàbò bo ilẹ̀ Yorùbá ogun Ìbàrìbá wọ bẹ̀ lọ́sẹ̀ gangan wọ́n dẹ̀ tú wọn ká dípé wọn padà sínú ìlú yẹn mọ́ àwọn abẹ́rẹ́ sí rìn kiri tó tún wá di pé Ògbómọ̀ṣọ́ fún wọn ní ilẹ̀ tí wọ́n wà lélẹ̀ láti wọ́n pè ní Ọ̀yọ́ Aláàfin ẹ̀wá ní ẹ̀yìn lórí gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin bàbá wa nílùú Ọ̀yọ́ ẹ wo tẹ́ bá fẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Káàárọ̀ Oòjíire ilẹ̀ ọmọlúwàbí àwọn ọmọ ìlú ìwà tẹ́ bá fẹ́ ká gbà wípé lóòótọ́ ẹ̀yin ló lórí nǹkan méjì kẹsì fún wa torí nǹkan méjì la pàdánù látọ̀dọ̀ yín fún yín la sì pàdánù Ìlọrin ṣebí ìjà Aulẹ̀ ọba Ọ̀yọ́ gbà yẹn Aláàfin Ọ̀yọ́ gbà yẹn Aulẹ̀ ìjà wọn àtàfọ̀njà jẹ́ ká pàdánù Ìlọrin àbí ẹ lọ bá wa gba Ìlọrin padà ìkejì ni Ọ̀yọ́ ilé tí àwọn Ìbàrìbá tí wọ́n gbà ẹ lọ bá wa gbà padà ṣe jagunjagun ni àwọn ará Ọ̀yọ́ àbí àwọn ló dẹ̀ ń protect ilẹ̀ Yorùbá láyé gbà yẹn nǹkan méjì pàdánù látọwọ́ yín ẹ ló bá wa gbà padà nǹkan ìlú wo ló túbẹ̀ yẹn rí ìlú wo ní nǹkan tó ṣẹlẹ̀ sí Ìlọrin tí àwọn Fúlàní ṣe ẹni kan máa ń pa mí àwọn Ìbàrìbá lé yín kúrò ní Ọ̀yọ́lé àwọn Fúlàní náà wọ́n gbà Ìlọrin mọ́ yín lọ́wọ́ ẹ̀dẹ̀ ní ẹ̀yìn lórí gbogbo ilẹ̀ Yorùbá nísìn Ìfẹ́lódùn local government ní Ìlọrin àwọn Fúlàní wọ́n ti tú ìlú mẹ́ta ń bẹ̀ ibẹ̀ dẹ̀ súnmọ́ Ọ̀yọ́ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀yin jagunjagun Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ ẹ lọ bá láwọn Fúlàní yẹn wọ̀gbọ́n tẹ́ bá lè ṣe àwọn nǹkan yẹn ṣe kẹwàá wò bí ààrẹ ṣe ṣàdánsá kì fún yín. This is Adamade. Bye for now.